ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله.
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. In the last week's Friday sermon, I spoke about Hazrat Abu Ubaidah. Today I will speak on the remaining account of Hazrat Abu Ubaidah. The Battle of Yarmouk, which was the Battle of Yarmouk, it is in an area of Syria which is located in a valley. In the 15th year after the migration, or Hijri, in the valley of Yarmouk, on the edge of the river, this battle took place. Under the leader of Bahrain, there were over 100,000 people on the opposing army, whereas there were only 30,000 on the Muslim side. 1,000 of these included the Sahaba, the companions of the Holy Prophet, peace and blessings of Allah be upon him, and 100 amongst these were the Badri Sahaba. The are from taken of you. So therefore we are àwọn mùsùlùmí wọ́n fún àwọn tẹ́ni rí níbi ìbùbù mọ́ nítorí náà àwọn a ó dá padà fún yín, ìyẹn àwọn owó orí tá a ti gbà lọ́wọ́ yín a ó dá padà fún yín nítorí pé a ò ní lè dáàbòbò yín nítorí ìdáàbòbò sí ni nǹkan tí a ṣe ń gba jizya. Báyìí ni ó ṣe di pé wọ́n dá owó àwọn ará ilẹ̀ Hims padà tí owó ọ̀hún sì jẹ́ àwọn ọ̀kẹ́mọ́kẹ́. Nígbà tí wọ́n dá àwọn owó ọ̀hún padà, ìgbà ọ̀hún ni àwọn kìrìsìtẹ́nì ọ̀hún ni wọ́n lé ìlápa lára wọn tí wọ́n sì sun ẹkún lórí ìṣòdodo àti ìṣedédé àwọn kìrìsìtẹ́nì yìí, àwọn mùsùlùmí yìí tí wọ́n sì bẹ̀rẹ̀, àwọn kìrìsìtẹ́nì yìí sì bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà wípé ìrẹ Ọlọ́run ọba bá a dá àwọn mùsùlùmí tí wọ́n wà ní ìjọba yìí padà sí ọ̀dọ̀ wa. Ní àsìkò ọ̀hún náà ni ó fi jẹ́ wípé àwọn ti Rome wọ́n ti ní ìgboyà lọ́pọ̀lọpọ̀ tí wọ́n sì ti dé ilẹ̀ Yarmouk láti ṣe àkọlù fún àwọn mùsùlùmí, ṣùgbọ́n wọ́n ní ìpayà ìgboyà eléyìí tí ó ń bẹ lọ́dọ̀ àwọn mùsùlùmí. Bahan tí ó jẹ́ adarí ogun wọn, òun náà ni ó rán ẹnìkan tí í ṣe Jod lọ sí ọ̀dọ̀ àwọn mùsùlùmí. Nígbà tí ó dé ọ̀dọ̀ wọn, ó bá àwọn tí wọ́n ń ṣe ìjíròrò lọ́wọ́ tí ó sì rí wọn nínú ìwárìrì ọkàn àti ìwólẹ̀ sí iwájú Ọlọ́run ọba. Báyìí ni ó rí wọn tí ó ṣe bí Hazrat Abu Ubaidah ní àwọn ìbéèrè kan. Nínú rẹ̀ ó náà sì ní pé kí ni ìwòye yín nípa Ànábì Ìsá, ìyẹn Jésù. Hazrat Abu Ubaidah wọ́n ka àwọn ẹsẹ̀ alukurani fún wípé ya ahlal kitabi la taglu fi dinikum wa la takulu ala Allahi illa al-haq innamal masihu Isa ibn Maryama rasulullahi wa kalimatu alqaha ila Maryama wa ruhun minhu aminu billahi wa rasulihi wa la taqulu thalatha intahu khayran lakum innamallahu ilahun wahid subhanahu an yakuna lahu waladun lahu ma fi samawati wa ma fi al-ard wa kafa billahi wakila. Pé ẹ̀yin ará oníwèé ẹ má ṣe ṣe ìrékọjá ẹnu ààlà nínú ọ̀nà ìsìn yín,
ẹ sì má ṣe sọ nǹkan kan nípa ọlọ́run ọba àyàfi òdodo. Dájúdájú Ìsá ọmọ Mọ́ríámù òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe, àti pé ọ̀rọ̀ rẹ̀ ni pẹ̀lú eléyìí tí ó fún Mọ́ríámù, tí ó sì jẹ́ ẹ̀mí kan láti ọ̀dọ̀ rẹ̀. Nítorí náà ẹ ní ìgbàgbọ́ nínú ọlọ́run ọba Allah àti òjíṣẹ́ rẹ̀, ẹ sì má ṣe sọ pé mẹ́ta ni. Inú èyí òun ni oríire yín wà. Dájúdájú ọlọ́run ọba kan ṣoṣo, òun náà ni ó jẹ́ ọba tó tó jọ́sìn fún, òun ni ọba mímọ́ tí ó sì mọ́ kúrò nínú kí ó ní ọmọ. Òun náà ni tí ẹni ohun gbogbo tó ń bẹ ní ọ̀run òun ayé, tí ó sì tó gẹ́gẹ́ bí olùgbọ́ bùkátà. Lẹ́yìn eléyìí wọ́n tó ka ẹsẹ̀ tí ó tẹ̀lé: lan yastankifa al-masihu an yakuna abdan lillahi walal malaikatu al-muqarrabun. Mẹ̀sáyà ò ní láíláí kọ̀ láti jẹ́ ẹrúsìn ọlọ́run ọba. Bákan náà ni àwọn tí wọ́n jẹ́ màláíkà, wọn ò ní láíláí kọ̀ eléyìí. Ìgbà tí George tí ó gbọ́ ẹ̀kọ́ yìí, ó dìde, ó sì sọ pé dájúdájú èyí ni àpèjúwe mẹ̀sáyà, tí ó sì jẹ́ pé òdodo ni òjíṣẹ́ yín. Ibẹ̀ sì ni ó sì ti di mùsùlùmí. Ẹni tí wọ́n fi ránṣẹ́ gẹ́gẹ́ bí aṣojú yìí ni ó di mùsùlùmí, kò fẹ́ padà sí ọ̀dọ̀ àwọn ènìyàn rẹ̀ mọ́. Báyìí ni ó fi di wípé Abu Ubaida sọ fún un wípé eléyìí yóò jẹ́ ìjàmbá àdéhùn pẹ̀lú àwọn Róòmù. Nítorí náà padà sí ọ̀dọ̀ wọn. Nígbà tí ó bá ti di ọ̀la, àwọn ikọ̀ tí wọ́n bá wá sí ọ̀dọ̀ yín, ẹ tẹ̀lé wọn wá. Nígbà báyìí ni ó sì di wípé Hazrat Abu Ubaida wọ́n pè wọ́n sí ọ̀nà Islam, tí wọ́n sì fi ìṣe ọgbọgba àti ìṣedéédé tó wà nínú Islam hàn. Báyìí ni ó ṣe di wípé wọ́n padà sí ọ̀dọ̀ wọn, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí, tí ogun sì bẹ̀rẹ̀ lẹ́yìn àwọn ọmọ ogun yìí. Àwọn ọmọ ogun mùsùlùmí, àwọn obìnrin kan wà tí wọ́n gbé omi dáná fún àwọn ènìyàn, tí wọ́n sì ń fún àwọn ènìyàn ní ìwúrí. Nínú wọn náà ni Hazrat Asma bint Abubakar, Hazrat Hind bint Utba, ẹni tí í ṣe aya Abu Sufyan, tí ó sì di mùsùlùmí ní àsìkò ìborí Mẹ́kà. Hazrat Abban àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ni àwọn tí wọ́n wà níbẹ̀. Hazrat Abu Ubaida ṣáájú kí ogun tó bẹ̀rẹ̀ ni wọ́n sọ fún àwọn obìnrin mùsùlùmí pé ẹ̀yin ọmọ ogun obìnrin o, ẹ kúrò ní inú àgọ́, kí ẹ sì mú òkúta dání, kí ó di pé bí ẹnikẹ́ni bá fẹ́ ṣe àkọlù fún yín, ẹ ò gbọ́dọ̀ dẹ̀yìn. Bí ẹ bá rí àwọn mùsùlùmí tí wọ́n borí, ẹ wà ní ààyè yín. Ṣùgbọ́n tẹ bá rí pé wọ́n ní ìfàsẹ́yìn, nítorí náà ẹ fi òkúta yìí, ẹ dá wọn padà, kí ẹ fi òkúta yìí lé wọn padà sí inú ogun. Kí ẹ sì sọ fún wọn wípé ẹ máa lọ fi ẹ̀mí jìn nítorí Islam àti àwọn ẹbí yín. Báyìí ni lẹ́yìn èyí wọ́n bá àwọn ọkùnrin sọ̀rọ̀ wípé ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọba, ẹ bọ́ síwájú lójú ọ̀nà ọlọ́run ọba, yóò ṣe àránṣe fún yín, yóò sì fi ẹsẹ̀ yín rinlẹ̀ ṣinṣin. Ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọba, ẹ ṣe sùúrù o. Dájúdájú sùúrù òun náà ni ó ń fúnni ní ìborí ní inú àìnígbàgbọ́. Ẹ gbọ́dọ̀ pín sáfù yín, ẹ ò sì gbọ́dọ̀ pín ààyè yín lójú ogun. Ẹ ò gbọ́dọ̀ kúrò ní ojú ọ̀nà tí ó wà ní ọ̀dọ̀ yín. Ẹ mú ọfà yín dáradára, kí ẹ sì jẹ́ kí ahọ́n yín kó kún fún ìrántí ọlọ́run ọba, kí ọlọ́run ọba kí ó lè mú ìwúrí rẹ̀ ṣẹ lé yín lórí. Nígbà tí ogun bá lọ, ẹ ò sì gbọ́dọ̀ dẹ̀yìn. Nígbà náà àwọn tí wọ́n jẹ́ alátakò nígbà náà tí wọ́n gbógun wá, wọ́n kún fún ohun ìní, tí wọ́n sì ní wúrà eléyìí tó ga bí òkè lọ́dọ̀, tó ṣe wípé ohun gbogbo tí wọ́n ní yìí ó ti fún wọn ní ohun ìrọ̀rùn eléyìí tó ṣe wípé àwọn ọmọ ogun wọn sì nìyí, wọ́n wọ àhámọ́ ogun, tó fi jẹ́ wípé àwọn ènìyàn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dira wọn mọ́lẹ̀ yìí pé àwọn náà ò ní kúrò níbẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn náà wọ́n fún wọn ní ìwúrí látẹ̀yìn. Báyìí ni àwọn tí wọ́n jẹ́ adarí ogun bọ́ síwájú, ogun sì bẹ̀rẹ̀. Báyìí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe àkọlù fún àwọn mùsùlùmí. Àwọn kìrìsìtẹ́nì yìí wọ́n ti ṣe ìgbìyànjú ní ìdákọ́ńkọ́ láti mọ àwọn tí wọ́n bá jẹ́ mùsùlùmí, àwọn tí wọ́n bá jẹ́ sàbí láàrin àwọn mùsùlùmí, tí wọ́n sì yan àwọn atamátàṣe wọn wípé ẹ rí i pé ẹ ṣọ́ àwọn tí wọ́n jẹ́ sàbí nínú wọn. Nígbà tí àwọn tí wọ́n bá jẹ́ ẹni ńláńlá tí wọ́n bá ti papòdà, báyìí náà ni àwọn ọmọlẹ́yìn wọn yóò nírẹ̀wẹ̀sì, tí wọn yóò sì fúnra wọn ṣá kúrò lójú ogun.
nǹkan tí ó wáyé òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ sàábé òun náà ni wọ́n ṣe ikú pa tí ó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n pàdánù ojú wọn nígbà tí wọ́n rí èyí báyìí ni Ikrima èyí tí í ṣe ọmọ Abu Jahl tí ó di mùsùlùmí ní àsìkò ìborí Mẹ́kà tí ó ṣe pé ní àsìkò ìborí Mẹ́kà yìí òun náà ni ó tọrọ níwájú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wípé ẹ ṣe àdúrà fún mi wípé kí Ọlọ́run ọba kí ó fún mi ní àǹfààní láti ṣe ìtanà fún gbogbo àwọn ìwà ìbàjẹ́ tí ó ti lọ ní ìpilẹ̀ṣẹ̀. Báyìí ni ó ṣe mú àwọn ẹmẹ̀wà tirẹ̀ ní abẹ́ ìdarí Hazrat Abu Ubaida. Ó bọ́ síwájú Hazrat Abu Ubaida pẹ̀lú àwọn ẹmẹ̀wà rẹ̀. Ó sì tọrọ wípé àwọn sàábé ti ṣe ọ̀pọ̀lọpọ̀ èjì sílẹ̀, nítorí náà àwa tí a kẹ́yìndé yìí àwa náà a fẹ́ fún wa ní àǹfààní láti jẹ èrè yìí tó ṣe yí pé àwọn àárín gbùngbùn yìí tí àwọn ọ̀tá wà ibẹ̀ náà ni a fẹ́ bọ́ sí tí a sì ṣe àkọlù fún àwọn ọ̀tá kìrìsìtẹ́nì yìí. Hazrat Abu Ubaida sọ yí pé eléyìí léwu lọ́pọ̀lọpọ̀, àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ náà yín wọn yóò jẹ́rìí kú. Ikrima dá yí pé eléyìí náà dára, nǹkan tí a fẹ́ kò ju eléyìí lọ. Ṣé ẹ wòye pé kí àwa tí a jẹ́ ọ̀dọ́ kí a wà láàyè kí àwọn sàbí kí wọ́n wá mọ papòdà níbí? Èyí ni ìwúrí ìgbàgbọ́ eléyìí tí ó ń bẹ fún àwọn mùsùlùmí ọ̀hún. Wọ́n ṣetán láti fi ẹ̀mí wọn lélẹ̀. Báyìí ni Ikrima ṣe ń béèrè ìyọ̀ǹda yìí lóòrèkóòrè tó fi di pé àwọn irinwó ènìyàn, àwọn irinwó ọmọ ogun ni wọ́n wà pẹ̀lú rẹ̀ ní àsìkò ọ̀hún. Báyìí ni Hazrat Abu Ubaida lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n padà fún wọn ní ìyọ̀ǹda tí wọ́n sì ṣe àkọlù fún àwọn ọmọ ogun ọ̀hún látàrin gbùngbùn tí wọ́n sì borí wọn, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà papòdà tó sì jẹ́ pé ní àsìkò ọ̀hún àwọn ni wọ́n dá àwọn ará Róòmù ọ̀hún padà tí wọ́n sáwọ inú àgọ́ wọn nítorí pé wọ́n ti dèra wọn mọ́lẹ̀ kí ẹnikẹ́ni kí wọ́n má bàa lè sá lọ. Eléyìí ló fi di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní wó, tí kan bá ti wó ọ̀pọ̀lọpọ̀ ni yóò wó pẹ̀lú rẹ̀. Báyìí ló fi di pé àwọn ọ̀kẹ́ mẹ́rin àwọn alátakò òun náà ni ó di pé wọ́n ní láti ní wọ́n wó lulẹ̀ ní àsìkò ọ̀hún. Àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí bíi 3,000 òun náà ni wọ́n papòdà nínú ogun yìí. Hazrat Muslim Maud wọ́n ṣe àlàyé nípa ogun yìí ní ọ̀nà báyìí pé wọ́n ní nìyẹn nípa ìgbẹ̀yìn rẹ̀ wípé nígbà tí ogun tán Ikrima àti àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí ní wá Ikrima àti àwọn ọmọlẹ́yìn rẹ̀. Kí ni nǹkan tí wọ́n rí? Òun náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn 12 nínú wọn ni wọ́n ní ọgbẹ́ tí ó pọ̀ lára, tí Ikrima ń bẹ nínú wọn, tí ó ṣe wípé ìkan náà nínú àwọn ọmọ ogun yìí ó dọ́dọ̀ wọn tí ó sì rí ara Ikrima tí ó ti bàjẹ́ lọ́pọ̀lọpọ̀. Ó sọ wípé ìrẹ̀ Ikrima, mo ní omi lọ́dọ̀, torí náà wá mu omi yìí. Ikrima rí wọn tí ó sì wo ẹ̀gbẹ́ rẹ̀, ó rí ọmọ Hazrat Abbas èyí tí ṣe Hazrat Fazl nínú ìnira. Báyìí ni Ikrima ṣe sọ fún ẹni ọ̀hún wípé ẹ̀mí mi ò lè gbà kí ó ṣe pé àwọn ènìyàn tí wọ́n ṣe àránṣe fún òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam nígbà tí èmi ń ṣe àtakò yín, kí àwọn àti àwọn ọmọ wọn kí wọ́n papòdà lórí òǹgbẹ tí èmi wà láàyè nítorí pé mo mú mi. Èyí ni ìwúrí tí wọ́n ní lásìkò náà. Báyìí ni ó ṣe sọ pé ó dáa náà lọ fún Hazrat Fazl bin Abbas ní omi náà, tí ó bá ṣẹ́kù kó gbé wá sí ọ̀dọ̀ mi. Báyìí ni mùsùlùmí ọ̀hún ṣe lọ sí ọ̀dọ̀ Hazrat Fazl. Nígbà tí ó ń débẹ̀, àwọn náà tọ́ka sí ẹlòmíràn yìí pé ẹ kọ́kọ́ lọ fún ẹni yìí nítorí pé ó lẹ́tọ̀ọ́ jù mí lọ. Nígbà tí wọ́n lọ sí ọ̀dọ̀ ẹni ọ̀hún, ìyẹn náà tún tọ́ka sí ẹlòmíràn yìí pé ẹni tó wà níbẹ̀ yẹn ó lẹ́tọ̀ọ́ sí jù mí lọ, torí náà ẹ kọ́kọ́ fún wọn ní omi. Báyìí ni ó ṣe di pé tí wọ́n bá ti ń dọ́dọ̀ kan á máa rán wọn sí ẹnì kejì tẹ́nikẹ́ni ò sì mú mi. Nígbà tí wọ́n dé ọ̀dọ̀ ẹni ìgbẹ̀yìn nínú wọn, ó ti papòdà. Nígbà tí wọ́n dé ọ̀dọ̀ ẹni kejì, òun náà ti papòdà títí tí ó fi dé ọ̀dọ̀ Ikrima, ṣùgbọ́n gbogbo wọn ni wọ́n ti papòdà ní àsìkò ọ̀hún. Àwọn ará ilẹ̀ Syria wọ́n jẹ́ ẹni tí ń tẹ̀lé oríṣiríṣi ẹ̀sìn tí wọ́n sì tún ní oríṣiríṣi èdè àti oríṣiríṣi ìran. Hazrat Abu Ubaida bin Jarrah wọ́n ṣe déédé láàrin wọn, wọ́n fún oníkálukú wọn ní òmìnira ẹ̀sìn rẹ̀, tí wọ́n sì jẹ́ kí ìwòye Islam yìí kí ó máa tẹ̀síwájú wípé gbogbo ènìyàn ń jẹ́ ọmọ Ádámọ̀ tí a sì jẹ́ ọmọ ìyá síra wa, tí kò sì sí ìyàtọ̀ lórí ohun ẹ̀yà. Báyìí ló fi di pé
èyí jẹ́ ìdáhùn sí àtakò eléyìí tí máa ń gbé fún àwọn mùsùlùmí. Báyìí ni wọ́n ṣe fún àwọn ẹni yìí ní òmìnira ẹ̀sìn wọn tí wọ́n sì tún fi wọ́n sílẹ̀ lórí ìlànà wọn. Lára ìgbìyànjú Hazrat Abu Ubaida yìí, àwọn ènìyàn tí wọ́n wà ní ilẹ̀ Syria yìí tí wọ́n jẹ́ Lárúbáwá, wọ́n wá sí inú Islam nínà ní àsìkò ọ̀hún. Látara ìpolongo yìí òun náà ni wọ́n ṣe wáyé, kìí ṣe látara ìfipámúni. Lẹ́yìn náà àwọn tí wọ́n jẹ́ ará Rome tí wọ́n jẹ́ Kristẹni yìí náà, àwọn náà wọ́n wòye pẹ̀lú ìwà rere yìí, àwọn náà di mùsùlùmí. Ní àwọn oṣù díẹ̀ ṣáájú ogun Yarmouk, ó ní Hazrat Abubakar tí wọ́n ti papòdà, tí Hazrat Umar sì ti di khalifa. Hazrat Umar ni wọ́n fi ìdarí ogun fún Hazrat Abu Ubaida ní àsìkò ọ̀hún. Nígbà tí lẹ́tà tí ó dọ́dọ̀ wọn ojú ogun ni wọ́n wà ní àsìkò náà. Látara bẹ́ẹ̀ Hazrat Abu Ubaida wọn ò fi hàn, tí wọ́n sì jẹ́ kí nígbà tí Hazrat Khalid bin Walid tí wọ́n sì mọ̀ yìí pé wọ́n ti gba ìró yìí, wọ́n dáhùn yìí pé èyí ṣe tí a ṣe fi pamọ́ tí ẹ ò ṣe fi tó wa létí. Hazrat Abu Ubaida dáhùn yìí pé nítorí pé a wà ní àárín àwọn ọ̀tá lásìkò ọ̀hún tí mi ò sì fẹ́ kó ṣe yí pé yóò mú ìrẹ̀wẹ̀sì ọkàn kankan wá. Nígbà tí wọ́n borí, báyìí ni Hazrat Khalid wọ́n fẹ́ padà sí ilẹ̀ Iraq, ṣùgbọ́n Hazrat Abu Ubaida wọ́n mú wọn sí ọ̀dọ̀ wọn. Nígbà tí Hazrat Khalid tí wọ́n tẹ̀síwájú láti máa ṣe ìrìn àjò, wọ́n sọ fún wọn yí pé ẹ̀yin èèyàn ẹ wà nínú ayọ̀, torí yí pé ẹni tí ó jẹ́ Amin, ìyẹn ẹni ìfọkàntán nínú àlùmọ̀ yìí, ó ní wọ́n fi ṣe adarí yín. Lẹ́yìn náà Hazrat Abu Ubaida sọ pé mo gbọ́ tí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tí wọ́n sọ pé Khalid bin Walid jẹ́ ìkan nínú idà Ọlọ́run ọba. Látara bẹ́ẹ̀ ó fi di pé a rí àwọn méjèèjì yìí wọ́n fi ìfẹ́ hàn síra wọn kí wọ́n tó lọ. Èyí ni ipò àwọn sàábé, kìí ṣe pé bóyá nítorí ipò kan òun náà ni wọ́n ṣe ní àfojúsùn rẹ̀, bí ó ṣe pé ohun kan tí wọ́n ní ìyọ́nú sí òun náà ni láti rí ìyọ́nú Ọlọ́run ọba, kí wọ́n sì fi ìjọba Ọlọ́run ọba lélẹ̀ lórílẹ̀ ayé. Àwọn ẹni yìí, àwọn náà ni wọ́n jẹ́ aláwòkọ́ṣe fún wa, àwọn ni wọ́n jẹ́ ẹni àwòkọ́ṣe fún wa, tí ó sì jẹ́ bẹ́ẹ̀ fún ẹnikẹ́ni tí ó bá ti jẹ́ adarí, pàápàá jùlọ ẹni gbogbo Ahmadi lápapọ̀, láti bójútó eléyìí kí a sì tẹ̀lé. Nípa ìborí ilẹ̀ Baitul Muqaddas, ìyẹn Jerusalem, òun náà ni ó tún wáyé nígbà tí Hazrat Abu Ubaida, Hazrat Amr bin As ni wọ́n darí àwọn ọmọ ogun mùsùlùmí lọ sí ilẹ̀ Palestine ní àsìkò ọ̀hún. Nígbà tí wọ́n dé ilẹ̀ wọn tí wọ́n sì fún Baitul Muqaddas ní ìṣèdè, ibẹ̀ ni àwọn ọmọ ogun Abu Ubaida ti pàdé wọn. Àwọn Kristẹni wọ́n wà nínú odi wọn tí wọ́n sì ń fi àwọn májẹ̀mú wọn síta láti ṣe ìrẹ́pọ̀, ṣùgbọ́n pẹ̀lú gbèdéke yìí pé kí Hazrat Umar fúnra wọn, àwọn ni kí wọ́n wá buwọ́ lu ìṣe ìrẹ́pọ̀ yìí. Nígbà tí ìró yìí tí ó dọ́dọ̀ Hazrat Umar wọ́n fi Hazrat Ali ṣe adarí sílẹ̀. Látara bẹ́ẹ̀ ní Rabiul Awwal ní ọdún 19 Hijri, òun náà ni wọ́n tẹ̀síwájú tí wọ́n ṣe lọ sí ilẹ̀ Jabia. Ibẹ̀ ni àwọn aṣojú sì ti pàdé wọn. Wọ́n sọ fún wọn pé ọmọ ìyá mi dà. Wọ́n béèrè pé ilẹ̀ Amirul Mu'minin, ta ni ẹni tí ẹ̀ ń wí? Wọ́n dà pé Abu Ubaida ni mò ń nítọ́ka sí. Wọ́n sọ pé báyìí wọ́n ti ń bọ̀. Ní àsìkò ọ̀hún, òun náà ni Hazrat Abu Ubaida wọ́n dé lórí ràkúnmí tí wọ́n sì sálámà tí wọ́n wọlé. Hazrat Umar wọ́n fún gbogbo àwọn ènìyàn ní àǹfààní láti máa lọ, tí ó sì di pé àwọn náà wọ́n wà pẹ̀lú Hazrat Abu Ubaida. Ìgbà tí wọ́n dé ilé, wọ́n rí pé idà kan ṣoṣo àti ọrùn pẹ̀lú ọfà nìkan náà ni ó wà níbẹ̀, kí ó sì nǹkan mìíràn. Wọ́n dàbí pé ilẹ̀ Abu Ubaida, ìwọ náà fi ohun kan díẹ̀ sí ilé rẹ̀. Hazrat Abu Ubaida wọ́n dàbí pé ilẹ̀ Amirul Mu'minin, èyí á mú ọkàn wa tẹ̀ sí ohun yòdòyìndín ayé tí a bá ní kí a kó jọ, nítorí kí ọkàn wa sì má bàa tẹ̀ sí eléyìí, òun náà ni mo ṣe kóra rọ́ fún un. A ti sọ̀rọ̀ nípa eléyìí náà tẹ́lẹ̀, nípa mọ́núbà àyè kan nípa èyí náà, nígbà tí Hazrat Bilal wípé nígbà tí àwọn ènìyàn tí àsìkò tó láti kí irun, àwọn ènìyàn tọrọ wípé kí Hazrat Bilal kí wọ́n pe irun. Látara bẹ́ẹ̀ Hazrat Umar wọ́n sọ fún Hazrat Bilal kí wọ́n pe irun. Nígbà tí Hazrat Bilal tí wọ́n sì pe irun, àwọn ènìyàn omijé lé lójú wọn, tí ó sì di wípé Hazrat Umar àwọn náà ni wọ́n sun ẹkún jùlọ ní àsìkò ọ̀hún, nítorí wípé wọ́n rántí ìgbésí ayé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam.
wọ́n mú àwọn ọmọ ogun ọgbọ̀n sí àwọn ọmọ ogun ọ̀kẹ́ kan àbọ̀ sí ọ̀dọ̀ wọn, ibi tí Saad bin Abi Waqqas tí wọ́n ti borí leléyìí. Báyìí ló fi di wípé àwọn ọba Róòmù sì tún ní àwọn ìgbórí rẹ̀ eléyìí tí ó ṣẹ́kù, eléyìí tó fi jẹ́ wípé ìgboyà yìí òun náà ni ó fi dìde tí ó fi mú àkọlù wáyé, tí ó fi di wípé àwọn tí wọ́n jẹ́ ará oko kan náà àwọn náà wọ́n ti fi ilẹ̀ Hims sínú ìṣèdè. Báyìí ni Hazrat Abu Ubaida wọ́n kọ àkọránṣẹ́ sí Hazrat Umar láti fi àwọn ọmọ ogun ránṣẹ́ láti ṣe àwọn lẹ́yìn. Báyìí ni Hazrat Saad bí wọ́n ṣe mú Hazrat Kaka pẹ̀lú wọn tí wọ́n ṣe kó àwọn ènìyàn kan lọ sí ilẹ̀ Kúfà. Ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà àwọn ọmọ ogun Rúùmù yìí wọ́n pọ̀ lọ́pọ̀lọpọ̀ ju ti àwọn mùsùlùmí lọ. Ní àsìkò ọ̀hún Hazrat Abu Ubaida wọ́n bá àwọn ènìyàn sọ̀rọ̀ yìí pé ẹ̀yin mùsùlùmí o, ẹnikẹ́ni tí ó bá fẹ́ ṣẹ̀ nílẹ̀ lẹ́nìí tó dúró ṣinṣin tí ó bá wà láàyè yóò ní èrè ogun, ṣùgbọ́n tí ó bá papòdà yóò jẹ́rìí ipò ti jẹ́rìí ikú. Mo sì ń jẹ́rìí pé òjíṣẹ́ náà sàlám sọ wípé ẹnikẹ́ni tí ó bá papòdà nígbà tí èṣe abọ̀rìṣà yóò wọ àlùjánnà. Báyìí ni ó fi di wípé ogun wáyé láàrin ikọ̀ méjèèjì tí wọ́n sì dé ilẹ̀ Mordodiwaj, ìyẹn ní ilẹ̀ kan ní Syria, eléyìí tí ó jẹ́ ìpẹ̀tẹ́lẹ̀ kan Masisa ní ibùsọ̀ 10. Báyìí ni wọ́n ṣe tẹ̀síwájú tí lẹ́yìn èyí òun náà ni wọn ò ní ìgboyà láti ṣe àkọlù fún àwọn mùsùlùmí mọ́. Lẹ́yìn náà Tamuas ó jẹ́ ilẹ̀ kan eléyìí tí ó wà ní tí ó jẹ́ ìpẹ̀tẹ́lẹ̀ kan ní ibùsọ̀ 6 sí ilẹ̀ Baitul Muqaddas. Wọ́n nínú ìwé ìtàn wọ́n nídìí tí wọ́n ṣe ń pè ní orúkọ yìí òun náà ni wípé àwọn ènìyàn papòdà lọ́pọ̀lọpọ̀ níbẹ̀ látàrí àjàkálẹ̀ àrùn kan. Àwọn kan sọ wípé àwọn ọ̀kẹ́ kan lé ní 1000 ni àwọn ènìyàn tí wọ́n papòdà ní àsìkò náà. Nínú àlàyé mìíràn wọ́n sọ wípé Hazrat Umar ní ilẹ̀ Shar eléyìí tí ó jẹ́ àyè kan ní ilẹ̀ Iraq. Báyìí ni wọ́n ṣe máa ń kọ ìtàn ní ayé àtijọ́ tí ó ṣe wípé wọn yóò fi òdiwọ̀n bí ó ṣe jìn sí ìlú mìíràn hàn. Wọ́n débẹ̀ tí ó sì di wípé Hazrat Abu Ubaida àti àwọn ọmọ ẹlẹ́ àti àwọn ẹmẹ̀wà wọn ibẹ̀ ni wọ́n ti pàdé wọn, tí wọ́n sì sọ wípé àjàkálẹ̀ àrùn ó ti tànkálẹ̀ ní ilẹ̀ Syria. Báyìí ni wọ́n ṣe Hazrat Umar pé àwọn sàábé àgbààgbà tí wọ́n jẹ́ muhajirin wípé kí ni kí àwọn ṣe báyìí, ṣùgbọ́n ìwòye wọn ṣọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn kan sọ wípé kí wọ́n dúró, àwọn kan sọ wípé nínú wọn àwọn kan ní kí wọ́n tẹ̀síwájú, àwọn kan sọ wípé àwọn sàábé òjíṣẹ́ náà sàlám wà nínú àwọn ọmọ ogun yìí, nítorí náà a ò ní fẹ́ láti fi wọ́n sí inú àjàkálẹ̀ àrùn yìí. Lẹ́yìn náà wọ́n pe àwọn Ansar. Báyìí náà tó ní ó di wípé ìwòye àwọn Ansar náà tó pín. Lẹ́yìn náà wọ́n fi àwọn Ansar sílẹ̀, wọ́n ní ẹ pé gbogbo àwọn Quraishi tí wọ́n wọ inú Islam ní ìgbà ìborí Maka, gbogbo wọn náà wọ́n níwòye pé kí wọ́n kó àwọn ọmọ ogun padà, kí wọ́n má jẹ́ kí wọ́n wọ inú ilẹ̀ tí àjàkálẹ̀ àrùn wà. Báyìí ló di wípé wọ́n ṣe kó gbogbo wọn padà. Lẹ́yìn náà Hazrat Abu Ubaida wọ́n dà wípé ilẹ̀ khalifa ṣe ẹ̀ ń sá fún kádàrá Ọlọ́run ọba ni bí. Hazrat Umar dà wípé bẹ́ẹ̀ ni ó wá ìbádára kó ṣe pẹ́ lómìíràn ló béèrè ọ̀rọ̀ yìí, nítorí pé à ń sá fún kádàrá Ọlọ́run ọba láti bọ́ sí inú kádàrá Ọlọ́run ọba mìíràn ni. Tí o bá ní ràkúnmí kan tí o sì mú un lọ tí o wá dé ibi ìpẹ̀tẹ́lẹ̀ kan tí ó jẹ́ méjì tí ìkan ti gbẹ tí ìkan sì jẹ́ èyí tí ó ní ewébẹ̀ tó tutù, èwo ni wọ́n mú sí? Ṣé èyí tí ó bá bọ́ sí inú èyí tí ó jẹ́ ọ̀gbẹ tó ti wà nípò tí ó gbẹ yóò jẹ́ inú kádàrá Ọlọ́run, tó bá sì bọ́ sínú èyí tó tutù náà yóò bẹ̀ sínú kádàrá Ọlọ́run ọba. Ní àsìkò òun náà ni Hazrat Abu Ubaida ẹnìkan wá sí ọ̀dọ̀ wọn nígbà náà tí Hazrat Abdurrahman bin Auf wọ́n sì wá sọ pé àwọn ti gbọ́ tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí wọ́n wí pé bí ẹ bá lọ sí ilẹ̀ kan tí ẹ wá gbọ́ pé
àjàkálẹ̀ àrùn ti jà níbẹ̀ ẹ ò gbọ́dọ̀ wọ ibẹ̀ ṣùgbọ́n tí ẹ bá wà ní inú ibẹ̀ tí àjàkálẹ̀ àrùn fi já nítorí náà ẹ ò tún gbọ́dọ̀ kúrò níbẹ̀. Báyìí ni Hazrat Umar ṣe dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí wọ́n sì darí nípa àjàkálẹ̀ àrùn tí ó tàn ká nígbà náà lọ́hùn. Hazrat Muslim Maud wọ́n sọ pé níbi tí Hazrat Umar wà nígbà náà tí wọ́n ṣe ń pe ibẹ̀ ní Amwas tó jẹ́ pé ibẹ̀ ni àjàkálẹ̀ àrùn ti tàn ká tí ó ṣe pé àwọn sàbẹ̀ ti fi ìwòye wọn hàn wípé nítorí pé àjàkálẹ̀ àrùn ti tàn ká níbẹ̀ nítorí náà kò yẹ kí a wọ ibẹ̀ bí ó ṣe pé kí a darí. Báyìí ni wọ́n ṣe gba ìwòye wọn wípé a ò darí. Hazrat Abu Ubaida àwọn náà wọ́n rin kìkì mọ́ ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n sì gbọ́ wípé àwọn yóò darí. Wọ́n ní àtàfẹ́rù minal qada wípé ṣe ń darí ẹ̀ ń kúrò nínú kádàrá Ọlọ́run bá ni. Wọ́n ní àfẹ́rù min qadarillahi ila qadarillah wípé à ń sá kúrò nínú kádàrá Ọlọ́run bá sí inú kádàrá Ọlọ́run bá mìíràn nítorí pé ìkan jẹ́ kádàrá ìkejì náà sì jẹ́ kádàrá tó ṣe wípé méjèèjì jẹ́ ti Ọlọ́run bá kìí ṣe ti ẹlòmíràn. Báyìí ló ṣe dé pé mi ò sá kúrò nínú kádàrá Ọlọ́run bá bí ó ṣe pé mo ń kúrò nínú kádàrá Ọlọ́run bá kan sínú kádàrá Ọlọ́run bá mìíràn. Wọ́n ní nígbà náà nínú ìwé ìtàn wáyé wípé nígbà tí ìròyìn dọ́dọ̀ Hazrat Umar wọ́n pe àwọn ènìyàn jọ tí wọ́n sì sọ pé àjàkálẹ̀ àrùn ti wà ní ilẹ̀ Syria kí ni nǹkan tí ẹ máa ń ṣe ní àsìkò ọ̀hún tó bá ti wáyé. Wọ́n nígbà tí àjàkálẹ̀ àrùn bá ti wáyé àwọn máa ń sá kúrò níbẹ̀ ni tí àwọn yóò pín káàkiri kí ó fi di pé agbára àjàkálẹ̀ àrùn yóò dínkù. Nínú ìwòye yìí òun náà ni wọ́n ṣe ní ìtọ́ka wípé Ọlọ́run ọba ti ṣe ìlànà kádàrá kan wípé ẹnikẹ́ni tí ó bá kúrò ní inú àjàkálẹ̀ àrùn kan tí ó bá bọ́ sí ibi tí afẹ́fẹ́ wà yóò jẹ́ wípé kò kúrò nínú kádàrá Ọlọ́run ọba bí ó ṣe wípé ó kúrò láti inú kádàrá kan sí inú kádàrá mìíràn ni. Èyí ni wípé ó kúrò nínú kọ̀dọ̀ lọ sí inú kọ́dàr. Èyí ni wípé nínú àwọn kádàrá kan tí Ọlọ́run gbé kalẹ̀ òun náà ni ó ti bọ́ sí inú kádàrá mìíràn. Èyí ni pé látàrí òfin Ọlọ́run ọba kan ló ṣe bọ́ sínú òfin ìlànà tí Ọlọ́run bá gbé sílẹ̀ ní apá mìíràn. Hazrat Umar wọ́n padà sí ilẹ̀ Medina ṣùgbọ́n ní àsìkò ọ̀hún náà wọ́n sì ní ìfòyà nípa àjàkálẹ̀ àrùn eléyìí tí ó ti lọ tí ó wà nílẹ̀ ọ̀hún. Báyìí ní ọjọ́ kan Hazrat Umar kọ lẹ́tà sí Hazrat Abu Ubaida yìí pé ìgbàkúgbà tí mo ní nǹkan tí mo fẹ́ fún ọ mo fẹ́ kí o tètè dé ọ̀dọ̀ mi tí lẹ́tà yìí bá dọ́dọ̀ rẹ ní àárọ̀ ní òru má ṣe dúró dé àárọ̀ tó bá dọ́dọ̀ rẹ láàárọ̀ má ṣe dúró dé alẹ́. Hazrat Abu Ubaida sọ yìí pé mo mọ Amirul Muminin dáadáa kí Ọlọ́run bá kí ó ṣe ojú rere fún wọn. Mo mọ̀ yìí pé ohun ìfòyà wọn nípa mi ni nítorí náà wọ́n kọ lẹ́tà padà ránṣẹ́ yìí pé ìrẹ Amirul Muminin mo ń tọrọ lọ́dọ̀ yín pé kí ẹ má ṣe mú mi kúrò ní ilẹ̀ yìí nítorí pé mo ń darí àwọn ogun mùsùlùmí lọ́wọ́ báwo ni màá ṣe dá wọn padà. Nígbà tí Hazrat Umar tí wọ́n ka lẹ́tà yìí wọ́n bú sẹ́kún. Wọ́n ní àwọn sàbẹ̀ wà lọ́dọ̀ wọn nígbà náà wọ́n sì sọ pé ṣé Hazrat Abu Ubaida ti papòdà níbí. Wọ́n dá pé rárá o ṣùgbọ́n ó ṣeéṣe kí ó rí bẹ́ẹ̀. Lẹ́yìn náà Hazrat Abu Ubaida kúrò níbẹ̀ tí wọ́n kó àwọn ènìyàn kúrò níbẹ̀ lọ sí ilẹ̀ eléyìí tí ó ní ààbò mìíràn. Nígbàkúgbà tí ẹnikẹ́ni bá ti papòdà tí nínú wọn Hazrat Abu Ubaida wọn yóò sun ẹkún wọn yóò sì tọrọ kí Ọlọ́run bá kí wọ́n fún ẹni náà ní ẹ̀san wípé wọ́n jẹ́rìí ikú. Báyìí ni wọ́n ṣe dáhùn wípé wọ́n tó ṣe àdúrà sọ Ọlọ́run wípé ìrẹ Ọlọ́run bá ṣe òní fún Abu Ubaida ní irú àǹfààní àti jẹ́rìí ikú báyìí níbí. Ní àsìkò kan Isbaz bin Ansariya wọ́n ní àlàyé pé nígbà tí Hazrat Abu Ubaida tí wọ́n ṣe àárẹ̀ látàrí àjàkálẹ̀ àrùn yìí wọ́n ní mo bọ́ sí ọ̀dọ̀ wọn tí Hazrat Abu Ubaida sì wí fún mi pé mo ti gbọ́ tí òjíṣẹ́ lásán sàlámù sọ wípé ẹnikẹ́ni tí ó bá kú látàrí àjàkálẹ̀ àrùn ó jẹ́ ajẹ́rìíkú. Ẹni bá kú látàrí nínú yóò jẹ́ ajẹ́rìíkú. Ẹni tó bá sì kú látàrí nígbà tí àsìkò ìgbẹ̀yìn Hazrat Abu Ubaida tí ó tó àwọn ènìyàn wọ́n sọ pé ènìyàn mo ń fún yín ní ọ̀rọ̀ yìí ní tí ẹ bá gbà yóò ṣàǹfààní fún yín. Ọ̀rọ̀ yẹn jù ọ̀hún náà ni pé ẹ kírun déédé ẹ san zakat déédé ẹ gbààwẹ̀ yín déédé ẹ máa ṣe ìjùsílẹ̀ kí ẹ sì ṣe hajj déédé ẹ ṣe umrah kí ẹ sì máa lọ kékeré oore ire fúnra yín kí ẹ tẹ̀lé
àṣẹ àwọn adarí yín, ẹ ò sì gbọ́dọ̀ ṣe àgàbàgebè. Àwọn ọkùnrin yóò gbọ́dọ̀ gbàgbé àwọn obìnrin wọn. Bí ẹnikẹ́ni ní bá wà ní ààyè kí ó mọ̀ yìí pé ọjọ́ kan òun yóò papòdà gẹ́gẹ́ bí mo ṣe ń papòdà ní àsìkò yìí. Ọlọ́run bá oní ó ṣe ló kádàrá ikú fún ọmọ Ádámọ̀. Gbogbo ènìyàn ni yóò papòdà. Ẹni tí ó ní làákàyè òun náà ni ẹni tí ó ń ṣe ìgbáradì fún ikú tí ó sì ń retí ikú. Ẹ fi sálámà mi ránṣẹ́ sí Amirul Muminin kẹ́ ẹ sọ fún yín pé mo ti ṣe gbogbo ojúṣe mi. Lẹ́yìn náà Abu Ubaida wọ́n sọ pé ní ìbámu pẹ̀lú òfin tí mo fún yín ẹ sinmi sí bíbà. Báyìí ló fi di pé wọ́n sí pẹ̀tẹ́lẹ̀ kan ní èyí tá a mọ̀ sí Wadi Rizan ní Jordan. Lẹ́yìn náà nínú ẹgbàá wa mìíràn wọ́n sọ pé nígbà tí Hazrat Abu Ubaida bin Jarrah tí wọ́n fẹ́ lọ kírun ní ojú ọ̀nà òun náà ni wọ́n papòdà. Nínú ẹgbàá wa mìíràn wọ́n sọ pé ilẹ̀ Fihl ní Syria òun ni wọ́n ti papòdà tó ṣe pé ibojì wọn ìyẹn sàárè wọn ó wà ní ilẹ̀ Besan. Nínú ẹgbàá wa mìíràn wọ́n sọ pé Hazrat Muaz bin Jabal òun ni wọ́n fi ṣe àrólé wọn nígbà tí Hazrat Abu Ubaida tí wọ́n papòdà. Muaz ó sọ fún àwọn ènìyàn, ẹ̀yin ènìyàn, ẹnìkan ti papòdà láàrin wa tí ó ṣe pé ọkàn rẹ̀ mọ́ jùlọ tí kò sì ní inúnibíni fún ẹnikẹ́ni tí ó sì ní ìfẹ́ gbogbo ẹni tí ó ṣe pé mi ò tí ì rẹni tó ń lo tí rere fún aráyé jù lọ. Nítorí náà ẹ ṣe àdúrà kí Ọlọ́run san wọ́n lẹ́san rere. Ọdún kejìdínlógún ìjírà òun ni wọ́n papòdà tí wọ́n sì jẹ́ ọmọ ọdún méjìdínlọ́gọ́ta nígbà tí wọ́n papòdà. Hazrat wọ́n kó ogun kan dé ọ̀dọ̀ Hazrat Abu Ubaida nígbà náà lọ́hùn. Qasid ń ṣe àlàyé fún Hazrat Umar tí Hazrat Umar sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run báyìí pé ó fún Islam ní ènìyàn bíi Hazrat Abu Ubaida. Lẹ́yìn náà wọ́n sọ wípé ẹnikẹ́ni kí ó ro tí ohunkóhun kó tọrọ ohunkóhun. Wọ́n ní nǹkan tí àwọn ń retí náà ni pé kí Ọlọ́run bá jẹ́ kí wúrà kí ó kún fún gbogbo eléyìí kí n sì lè ní ojú ọ̀nà Ọlọ́run ọba. Hazrat Umar sọ wípé ẹ tó tọrọ nǹkan mìíràn. Wọ́n sọ wípé èrè Amirul Muminin àgbọ̀ nǹkan kan yé kí nìkan tí ẹ fẹ́ kí a tọrọ. Wọ́n ní Hazrat Umar sọ wípé nǹkan tí mo fẹ́ òun náà ni wípé kí ó ṣe wípé ilé yìí kí ó jẹ́ wípé Hazrat Muaz bin Jabal, Hazrat Abu Ubaida bin Jabal, Hazrat Uzaifa kí irú àwọn ènìyàn bí wọn òun náà ni kí wọ́n wà ní inú ilé yìí. Ìbádára kó ṣe pé irúfẹ́ àwọn ènìyàn tí wọ́n ti jèrè ìyọ́nú Ọlọ́run ọba yìí wọ́n wà ní ayé lọ́pọ̀lọpọ̀. Ibi báyìí náà ni ọ̀rọ̀ wọn yóò pín sí. Lẹ́yìn yìí wá kí àwọn janaza kan tó ń bẹ nínú wọn tí ẹni tí ó jẹ́rìí kú nínú wọn àwọn náà ni Professor Dr. Naemuddin tí wọ́n jẹ́ ọmọ Fazluddin Khatasayeb. Ní ọjọ́ 5 oṣù kẹwàá ni àwọn ọlátàkò ni wọ́n yìnbọn mọ́ wọn ní ọ̀sán gangan tí wọ́n sì ṣekú pa wọ́n. Inna lillahi wa inna ilayhi raji'un. Wọ́n ṣe ètò ẹ̀kọ́ títí di aago 1:00 ní ọjọ́ náà tí wọ́n sì kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ tán tí wọ́n ń darí sí ilé. Báyìí náà ni àwọn ẹni ọ̀hún ṣe àkọlù tí wọ́n sì ta ìbọn fún wọn tí wọ́n sì ṣe ikú pa wọ́n. Inna lillahi wa inna ilayhi raji'un. Ìgbà tí wọ́n papòdà wọ́n jẹ́ ọmọ ọdún 54. Wọ́n ní àǹfààní láti lọ sí ilẹ̀ China. Ibẹ̀ ni wọ́n ti ṣe PhD wọn nínú microenvironment. Lẹ́yìn náà wọ́n ṣe ètò ẹ̀kọ́ fáwọn èèyàn ní Punjab University. Wọ́n wà nínú àwọn tí wọ́n máa ń ṣe ètò àkọ́jáde PhD fún àwọn akẹ́kọ̀ọ́. Nínú ẹbí wọn bàbá wọn Rakimuddin Saib Fatak àwọn ni wọ́n kọ́ wọ inú ìjọ Mùsùlùmí Ahmadiyya tí bàbá wọn tí wọ́n sì jẹ́ ẹbí Nur Muhammad Saib. Ìyẹn màmá bàbá wọn àwọn náà jẹ́ Ahmadi tí wọ́n sì ní bàbá tí wọ́n tí ó jẹ́ Ahmadi. Ìyẹn màmá bàbá wọn lọ sí ilẹ̀ Qadian tí wọ́n sì ní àǹfààní láti gba ìjọ Mùsùlùmí Ahmadiyya lọ́dọ̀ Hazrat Masih Maud tí wọ́n sì ní àǹfààní láti gba ìkànnì ogún wọn sí ọ̀dọ̀ àwọn màmá wọn. Ìyẹn Mahabatul Ahmad Saiba àwọn náà àwọn ẹbí wọn ti ní àǹfààní wọ́n ti kojú ọ̀pọ̀lọpọ̀ àtakò. Ẹbí wọn kan Bashir Muhammad Saib wọ́n jẹ́ president Jum'ah ní ilẹ̀ China. Olóògbé jẹ́ ẹni tí ó ní àwọn ẹwà rere tí wọ́n sì jẹ́ ẹni tí ó máa ń farajìn ṣiṣẹ́ Jum'ah lọ́pọ̀lọpọ̀. Wọ́n jẹ́ ẹni tí ó kàwé lọ́pọ̀lọpọ̀ wọ́n yẹ pé ọ̀jọ̀gbọ́n ni wọ́n
wọ́n kúndùn kí wọ́n máa tọ́jú àwọn àlejò lọ́pọ̀lọpọ̀ tí wọ́n sì máa ṣe àpọ́nlé àwọn àgbààgbà. Wọ́n á máa rin kèké mọ́ àwọn ọmọ Ahmadi láti kọ́ ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀. Aya wọn mọ́tánà sọ́dẹ̀ bẹ́sẹ̀sẹ̀ wọ́n sọ pé ọ̀sẹ̀ kan ṣáájú kí olóògbé tó papọ̀ kí wọ́n tó jẹ́rìí kú wọ́n lọ sí ilẹ̀ rọ́bùà. Nígbà tí wọ́n lọ sí mọ́ṣáláṣí wọ́n sọ pé ìbá dára kí ó ṣe pé àwọn náà ní àǹfààní láti wà ní irú ilẹ̀ yìí, ṣùgbọ́n sọ pé ìbá dára kí ó ṣe pé àwọn ní àǹfààní yìí. Báyìí náà sì lódì pé Ọlọ́run bá mú ìwúrí wọn ṣe pé ilẹ̀ rọ́bùà òun náà ni a sin wọ́n sí. Nǹkan tó ṣe pé ó ń ṣiṣẹ́ ní tẹ́ẹ̀rà ní rọ́bùà. Wọ́n sọ pé olóògbé ó sọ fún àwọn pé alátakò kan tí òun náà jẹ́ pòfẹ́sọ̀ a máa fi àwòrán wọn hàn àti àwọn ọmọ wọn hàn fún àwọn tí wọ́n jẹ́ alátakò pé ẹni báyìí ní kí ẹ ṣe kó pa àwọn yìí ní kí ẹ ṣe àkọlù fún. Wọ́n wá pàdé àwọn ní ọ̀sẹ̀ kan tí ó kọjá lọ. Àwọn sọ pé ẹ jẹun pẹ̀lú wa. Wọ́n sọ pé rárá, inú langarkana ni àwọn yóò ti jẹ, tó yẹ ṣe pé oúnjẹ tí àwọn yóò rí ní adùn rẹ̀ ní inú ilé ìdáná Hazrat Masih Maud kò ní sí ní ibòmíràn. Olóògbé fi aya wọn Sadia Nasim Saibasila àti ọmọbìnrin mẹ́ta àti ọmọkùnrin méjì. Ọmọbìnrin kan ti ṣe yìgì tí àwọn obìnrin méjì tí wọ́n ṣẹ́kù wọ́n ń kọ́ ẹ̀kọ́ lọ́wọ́. Ìkan nínú wọn jẹ́ onímọ̀ ẹ̀rọ tí wọ́n sì ní ọmọkùnrin kan náà tí àwọn ọmọkùnrin méjì Kalim àti Fasluddin àwọn méjèèjì wọ́n ń kọ́ ẹ̀kọ́ lọ́wọ́. Kalimuddin jẹ́ onímọ̀ ẹ̀rọ. Wọ́n tún ní ẹbí mìíràn tí ó ṣe pé ó ń ṣiṣẹ́ fún Jama, ìyẹn Nawid Ahmad Sahib tí wọ́n jẹ́ wá láti Jama Peshawar. Kí Ọlọ́run bá kí ó ṣe àforíjì fún olóògbé kí ó sì fún àwọn ẹbí wọn ní sùúrù àti ìfaradà. Janaza ẹlẹ́ẹ̀kejì ó ní ti Azizam Osama Sadiq tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ní Jamia Germany. Ní ọjọ́ tí ó kọjá lọ òun náà ni wọ́n tẹ̀rì sínú omi tí wọ́n sì papòdà. Inna lillahi wa inna ilayhi raji'un. Nígbà tí wọ́n papòdà olóògbé jẹ́ àwọn ni wọ́n kéré jùlọ nínú àwọn ọmọ àwọn òbí wọn. Nígbà Hazrat Muslim Maud òun ni àwọn ẹbí wọn wọ inú Jama tí bàbá wọn àti àwọn ọmọ ìyá wọn méjì òun ni wọ́n jọ wọ inú Islam Ahmadiyya. Ní ti ọ̀nà ìyá wọn Langar Muhammad Sahib ni wọ́n kọ́ wọ inú ìjọ tí nígbà yẹ Hazrat Masih Maud tí wọ́n ṣe bayat ní ọwọ́ Hazrat Masih Maud ní ọdún 1903. Nígbà tí Jama rí ọ̀pọ̀lọpọ̀ àtakò, àwọn òbí wọn náà wọ́n ní láti kojú àwọn àtakò yìí ní àsìkò ọ̀hún, tó jẹ́ pé màmá wọn wà nínú wọ́n fi ìnira kàn wọ́n tí ó ṣe pé bàbá wọn náà wọ́n mú wọn sí inú ìgbèkùn. Lẹ́yìn náà òun ni wọ́n ní láti ṣe ìrìn àjò wá sí ibi báyìí. Ìgbà tí wọ́n wá sí ibi báyìí náà ni ọmọ yìí ni ó ní àǹfààní láti wọ inú Jamia tí ó sì parí ètò ẹ̀kọ́ rẹ̀ jáde. Ṣùgbọ́n kádàrá Ọlọ́run ọba náà ni wípé ó ti pè padà. Bàbá wọn sọ wípé nǹkan yòówù tí mo fẹ́ lè sọ nípa ọmọ òun a máa jẹ́ ohun péréte nítorí wípé nígbà kékeré náà ni wọ́n wà tó ṣe wípé wọ́n ti jèrè ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Wọ́n jẹ́ ẹni tí a máa kírun déédéé tí wọ́n sì máa gbàwẹ̀ déédéé. Wọ́n máa kí tàràwí náà ní àsìkò Ramadan. Ìyẹn wọ́n á máa darí wọn. Àwọn ni wọ́n máa ń jẹ́ imam ní àsìkò ọ̀hún. Lẹ́yìn ìsinmi wọ́n á máa lọ sí Jamia Germany nígbà náà láti lọ kẹ́kọ̀ọ́. Màmá wọn sọ wípé wọ́n jẹ́ ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ ìwà rere tí ó sì ṣe pé àwọn máa ń wòye pé kán tètè parí ẹ̀kọ́ wọn. Ní ìgbà tí ọ̀rọ̀ bá nílò sísọ nìkan náà ni wọ́n máa ń sọ̀rọ̀. Wọ́n jẹ́ ẹni tí ó jáfáfá tí ó ní àfojúsùn lọ́pọ̀lọpọ̀ tí wọ́n sì kọ́ ọ̀pọ̀lọpọ̀ èdè. Wọ́n máa ń bójú tó Farsi, Gẹ̀ẹ́sì àti èdè Germany lọ́pọ̀lọpọ̀. Ní tí ó jẹ́ National Public Secretary ní Germany wọ́n kọ wípé Osama ó jẹ́ ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹwà lára tó sì jẹ́ pé nínú rẹ̀ òun náà ni ìpolongo ẹ̀sìn wà. Ní ọ̀sẹ̀ méjì kó tó di pé wọ́n papòdà òun náà ni wọ́n pín flyer fún àwọn ènìyàn káàkiri. Wọ́n ti parí ẹ̀kọ́ wọn ní ìkan nínú àwọn tí wọ́n jẹ́
àgbà wọn ní inú ètò ẹ̀kọ́. Wọ́n sọ wípé ọdún mẹ́ta ni wọ́n fi wà lẹ́yìn àwọn, ṣùgbọ́n àwọn rí wọn gẹ́gẹ́ bí ẹni tí ó jáfáfá lọ́pọ̀lọpọ̀, tí wọ́n máa ṣáájú ọ̀pọ̀lọpọ̀ dé mọ́ṣáláṣí láti kírun, tí wọ́n bá ṣe kírun tó wọn tó máa rántí Ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀. Àwọn ni wọ́n máa wà náà tí wọ́n kọ́ dé bẹ́ẹ̀, tí wọ́n sì kẹ́yìn nínú àwọn tí wọ́n kúrò nínú mọ́ṣáláṣí. Kí Ọlọ́run ọba kí ó ṣe àránṣe, kí ó sì ṣe àforíjì àti àánú fún olóògbé, kí ó fún àwọn òbí wọn náà ní sùúrù. Jánásà tí ó kàn òun ni ti Salim Ahmad Malik Sahib, tí ó ń ṣiṣẹ́ ní ẹ̀ka talim ní ibi báyìí. Wọ́n ti fẹ̀yìntì nígbà tí wọ́n sì tún bẹ̀rẹ̀ jámíà, wọ́n tún lọ ṣiṣẹ́ níbẹ̀ ní ọmọ ọdún mẹ́tàdínláàádọ́rùn-ún ni wọ́n papòdà. Inna lillahi wa inna ilayhi raji'un. Bàbá wọn Malik Nuruddin Sahib, wọ́n jẹ́ sàbẹ̀ Hazrat Masih Maud alayhi salatu wassalam. Ìṣẹ̀lẹ̀ wọn kan wà eléyìí tí màmá wọn ṣe ní àlàyé pé ní àsìkò kan látàrí àárẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n papòdà ní ilé wọn, nítorí pé bàbá wọn ọ̀dọ̀ Maulana Nuruddin Sahib wọ́n pé wọ́n lọ sí ọ̀dọ̀ ní kíákíá. Wọ́n sọ pé ó ṣeé ṣe kí ọmọ yìí kí ó má là, àdúrà nìkan náà ni ó nílò. Báyìí ni ó ṣe di pé Khalifatul Masih kìíní wọ́n bọ́ síwájú Hazrat Masih Maud, wọ́n sì tọrọ láti pé wọ́n ṣe àdúrà fún wọn. Hazrat Masih Maud alayhi salatu wassalam, wọ́n ṣe àdúrà fún wọn, tí Hazrat Masih Maud sọ wípé níbẹ̀ lọ bójú wo ọmọ náà. Báyìí ló fi dé wípé wọ́n gbé wọn lọ sí ilé Hazrat Masih Maud alayhi salatu wassalam, tí Hazrat Masih Maud sì gbé ọwọ́ wọn lé lórí, tí wọ́n sọ wípé inshallah ọmọ yìí yóò lálàáfíà. Báyìí ló fi jẹ́ wípé látàrí àdúrà Hazrat Masih Maud òun náà ni Ọlọ́run ṣe dóòlà ẹ̀mí wọn, tí ó fi dé wípé wọ́n ṣẹ̀mí títí di pé wọ́n fi pé ọmọ àádọ́rin ọdún. Salim Sahib náà kọ́ ẹ̀kọ́ ní lẹ́yìn náà wọ́n lọ sí ní ọdún 1960 òní wọ́n wá sí ilẹ̀ UK, tí wọ́n sì jẹ́ professor ní yunifásitì kan. National Secretary Talim Tarbiyya ni wọ́n fi wọ́n ṣe ìgbà tí ó tún yá, wọ́n fi wọ́n ṣe Secretary Umur Kharijiyya. Ẹ̀ẹ̀mejì ni wọ́n lọ sí ilẹ̀ Pakistan fún ètò human rights. Wọ́n sì jẹ́ ẹni tí wọ́n dá ń tọ́ nínú ètò àwọn àgbékalẹ̀ àgbáyé. Ní ọdún 1990 wọ́n ní àǹfààní láti ṣe àgbékalẹ̀ jàmáà ní àwọn àgbékalẹ̀ kan fún jàmáà ní orílẹ̀ Spain. Nínú àwọn tí Hazrat Khalifatul Masih kẹrin yàn ní àgbékalẹ̀ jámíà, òun náà ni wọ́n wà nínú wọn. Ní ìpilẹ̀ṣẹ̀ jámíà Ahmadiyya UK, wọ́n fi wọ́n ṣe administrator. Wọ́n yìí ṣe iṣẹ́ yìí títí di ọdún 2005. Wọ́n ní àǹfààní láti kọ́ àwọn ọmọ jámíà ní èdè Gẹ̀ẹ́sì àti ìtàn. Nígbàtí ara ilẹ̀ Islamabad ní Hazrat Khalifatul Masih kẹrin wọ́n fún wọn ní ojúṣe láti ṣe ètò library síbẹ̀. Olóògbé ó jẹ́ ẹni tí ó jẹ́ ẹlẹ́sìn lọ́pọ̀lọpọ̀, a máa polongo ẹ̀sìn, a máa tọ́jú àwọn àlejò, wọ́n sì nífẹ̀ẹ́ ètò khilafa lọ́pọ̀lọpọ̀. Nínú àwọn ẹbí wọn yàtọ̀ sí aya wọn, wọ́n fi ọmọbìnrin 3 sílẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ. Ẹbí wọn kan Mir Abdul Wahab ó sọ wípé wọ́n sọ wípé nígbà táwọn wá sí London ní ọdún 1960, bàbá àwọn wọ́n fún àwọn ní ọ̀rọ̀ ìyànjú kan. Ní àsìkò ọ̀hún náà wọ́n wà nípò àárẹ̀, tí wọ́n sì fún níyànjú wípé àkọ́kọ́ ni wípé o gbọ́dọ̀ fi ìbáṣepọ̀ pẹ̀lú jàmáà sílẹ̀ láéláé. Kìí ṣe pé wà dé ibẹ̀ wà lọ jù sọ́fìn yìndínyìndún ayé. Ẹlẹ́ẹ̀kẹta ni wípé nígbàkúgbà tí ẹnikẹ́ni bá tọrọ àránṣe lọ́dọ̀ rẹ, o gbọ́dọ̀ kọ̀ bó tilẹ̀ kí ara ò ní ọ́ tó. Wọ́n ní àwọn ṣiṣẹ́ ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ìyànjú lọ́pọ̀lọpọ̀. Báyìí ni ó fi di wípé ìbátan yìí sọ wípé ní àsìkò kan tí àwọn nílò ètò àwọn owó kan, lọ́dí wípé àwọn ò tí ní láti béèrè, tó fi di wípé wọ́n padà ṣe àránṣe yìí fáwọn nípa ti ẹ̀kọ́ wọn. Orí sọ wípé àwọn ò fi bẹ́ẹ̀ mọ̀ dáadáa, ṣùgbọ́n àwọn mọ̀ gẹ́gẹ́ bí àwọn mọ̀ ní Ahmadi, tí wọ́n sì jẹ́ ẹni tí ó dáńtọ́ nínú èdè Gẹ̀ẹ́sì. Ṣùgbọ́n lẹ́yìn tí àwọn padà mọ̀ wọ́n, àwọn rí wọn gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe wípé ó fi ara jìn fún ètò khilafa lọ́pọ̀lọpọ̀. Bí wọ́n bá rí wọn, wọ́n jẹ́ encyclopedia ní dúró fúnra wọn.
báyìí náà ló fi jẹ́ wípé ohun àkọsílẹ̀ yòówù ìbàjẹ́ ní èdè gẹ̀ẹ́sì ni àbí ní urdu fúnra wọn náà òun ni wọ́n dáńtọ́ nínú rẹ̀. Wọ́n á sì máa ṣe ìgbìyànjú láti rí pé àwọn ṣe àlékún ẹ̀kọ́ àwọn ará yòókù náà. Wọ́n ní àwọn ojúṣe kọ̀ọ̀kan nínú ètò ìṣèlú eléyìí tí ó ṣe wípé ó ṣe àǹfààní fún jàmáà lọ́pọ̀lọpọ̀. Ìgbà tí Huzur nígbà táwọn kọ́ lọ sí Parliament House, ó wà nínú àwọn ìgbìyànjú tí wọ́n ṣe ní àsìkò ọ̀hún. Mọ̀lá Sahib tí wọ́n jẹ́ mọ̀lọ́bí sísílẹ̀ láti Argentina, wọ́n sọ wípé ohun àpọ́nlé tí mo ní fún wọn jùlọ òun náà ní nípa ti ìmọ̀ tí wọ́n ní. Nígbà tí wọ́n jẹ́ olùkọ́ mi ní Jamia, ṣùgbọ́n nígbà tí mo parí Jamia wọ́n tún ní àwọn ìbáṣepọ̀ kan pẹ̀lú mi eléyìí tí ó fi jẹ́ wípé ìgbà tí wọ́n fi mí ṣe ránṣẹ́ sí Argentina, inú wọn dùn lọ́pọ̀lọpọ̀. Wọ́n nítorí pé ìwọ ni ó jẹ́ mbalig àkọ́kọ́ níbẹ̀, torí náà wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni wà ní láti ṣe tí wọ́n sì kọ́ èdè wọn, kó rí i pé ó kọ́ èdè wọn débi pé àwọn àkọsílẹ̀ rẹ̀ yóò hàn nínú àwọn àtẹ̀jáde orílẹ̀-èdè. Wọ́n á máa mú wọn lọ sí àwọn library tí wọ́n gẹ́gẹ́ fúnra wọn náà. Àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ wọn àti àwọn ọ̀pọ̀lọpọ̀ missionary náà wọ́n kọ́ nípa wọn pé inú ilé mi mo ní ẹ̀bùn kan fún yín, ẹ wá sí inú library mi kí ẹ sì mú ìwé kan kí ó máa jẹ́ ẹ̀bùn fún yín. Ìgbà gbogbo wọn máa sọ wípé Jamia Ahmadiyya ó jẹ́ àgbékalẹ̀ eléyìí tí ó jọjú lọ́pọ̀lọpọ̀ tí Khalifa àsìkò sì máa ní ìwúrí púpọ̀ nípa rẹ̀, eléyìí tí ó ṣe wípé àwọn akẹ́kọ̀ọ́ wọn ní láti ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́, wọ́n ní láti kẹ́kọ̀ọ́ eléyìí tí ó dáńtọ́. Báyìí ni mọ̀lọ́bí tí wọ́n wà ní Argentina yìí wọ́n máa sọ wípé nígbàkúgbà tí mo bá ti ní kùdìẹ̀kudiẹ fúnra wọn náà ni wọ́n máa ń pè mí tí wọ́n á sì tètè fi tó mi létí kí Ọlọ́run bá kí ó ṣe àforíjì fún olóògbé, kí ó sì ṣe àánú fún wọn, kí ó sì jẹ́ kí àwọn ọmọ wọn, àwọn ẹbí wọn tí wọ́n fi sílẹ̀ kí wọ́n ní ìṣe òdodo tí ó pegedé báyìí fún ètò khilafa, kí lẹ́yìn ìran òun náà ni màá kí jánásà gọ́ ìbú wọn, inshallah. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. ما كان